Ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Ògo fòkọ rẹ̀. Ògo fòkọ rẹ̀. Ògo forúkọ Olúwa. Ògo forúkọ rẹ̀. Ògo forúkọ rẹ̀. Ògo forúkọ Olúwa. Ní orúkọ Jésù. Àmín. Ní orúkọ Jésù. Àmín. Ní àṣẹ ńlá ti Jésù. Àmín. Ọlọ́run wa gbé yín ga. Ṣé. A fọpẹ́ fún yín, a fìyìn fún yín, fún oore ọ̀fẹ́ àti àánú lórí wa, fún ìpamọ́ àti ààbò yín lórí wa, fún ìdáǹdè yín, fún ìrànlọ́wọ́ yín, fún àtìlẹ́yìn yín, fún ìpamọ́ yín, fún ààbò yín, fún ìṣẹ́gun yín, fún ìpèsè yín, fún ojúrere yín, fún ọlá yín lórí ayé wa. Olúwa ẹ gba ọpẹ́ wa. Olúwa ẹ gba ìyìn wa. Bàbá ẹ gba ọpẹ́ wa. Ẹ̀mí mímọ́ ẹ gba ìyìn wa. Láàárín ìṣẹ́jú díẹ̀ à ń lọ nínú ọ̀rọ̀ yín gẹ́gẹ́ bí Ọlọ́run alààyè tí ń fi ọ̀rọ̀ náà rán wa. Kíyèsí ìmọ́lẹ̀ náà sí ìmọ́lẹ̀ nínú òkùnkùn kan kò sí lè borí rẹ̀. Ẹ̀yin gangan ni ọ̀rọ̀ láti ọ̀run wá. Ẹ sọ̀rọ̀ agbára yín jáde. Ọ̀rọ̀ tí ó ra ilé ènìyàn kan padà, ọ̀rọ̀ tí ó ra iṣẹ́ wa padà, ọ̀rọ̀ tí ó gbé ìgbéyàwó wa dìde, ọ̀rọ̀ tí ó gbé ìpè wa dìde, ọ̀rọ̀ tí ó fọhùn nínú iṣẹ́ wa lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ ẹ sọ̀rọ̀ agbára yín jáde. Bàbá ẹ sọ̀rọ̀ agbára yín jáde. Níparí ohun gbogbo jẹ́ ká lè fi ògo àti ọlá forúkọ mímọ́ yín. Ìwọ etí tó fẹ́ gbọ́ mi yìí lórúkọ Jésù etí rẹ̀ yóò là. Ojú tó fẹ́ wò mí yìí lórúkọ Jésù ojú rẹ̀ yóò ríre. Ìwọ kan tó ṣe máa wò wá lórúkọ Jésù ògo Ọlọ́run alààyè yóò fúrọ̀gbà yí ọ ká. Ọwọ́ Ọlọ́run ọ̀gá ògo yóò gbé ọ dìde ní orúkọ ti Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọwọ́ Olúwa ń bẹ lórí ayé mi o. Ó ń gbé mi fò, ó ń gbé mi sáré. Ọwọ́ Olúwa ń bẹ lórí ayé mi o. Ó ń gbé mi fò, ó ń gbé mi fò, ó ń gbé mi sáré. Ọwọ́ Olúwa ń bẹ lórí ayé mi o. Ó ń gbé mi fò, ó ń gbé mi fò, ó ń gbé mi fò, ó ń gbé mi sáré. Ọwọ́ Olúwa ń bẹ lórí ayé mi o. Hallelujah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè fún We thank God Almighty fún ògo rẹ̀ lórí wa, for His grace upon us, fún ìpamọ́ rẹ̀ lórí wa, for His protection over us, fún ààbò rẹ̀ lórí wa. for His protection over us. Kíyèsí, Behold, kì í ṣe nípa ipá, it is not by power, kì í ṣe nípa agbára, not by power, bí kò ṣe nípa agbára ẹ̀mí Ọlọ́run alààyè Spirit said lórí ayé wa. on our lives. A dúpẹ́ We are nítorí pé grateful Ọlọ́run tún fún wa ní orí because He has ọ̀fẹ́ given us another gẹ́gẹ́ grace bí alààyè ọkàn as a living soul láti wá sórí àkọ́tún ètò to be on another edition Onihinrere Sioni of the Preacher of Zion lónìí of today, gẹ́gẹ́ bí ipá àti agbára rẹ̀ ti as wà. according to His grace and might. Mo kí í káàbọ̀ I welcome you ní ìkẹ́ ọmọ Ọlọ́run alààyè with the greetings of the Most sórí High ètò tòní. onto this program. Lórúkọ Jésù mo gbàdúrà I pray in Jesus' name, pẹ̀lú ọwọ́ agbára àti apá nínà. by the power and the stretching of A hands. ó ṣe àṣeyọrí. Àmín Jésù. Mo ní a ó ṣe àṣeyọrí. Àmín Jésù. Mọ́mì mo gbàdúrà fún yín ẹ máa ṣe àṣeyọrí. Àmín Jésù. Dáàdì mo gbàdúrà fún yín ẹ máa ṣe àṣeyọrí. Àmín Jésù. Ọwọ́ Ọlọ́run alààyè tí Ọlọ́run fi ń pàṣẹ lórí ayé tí kò fi lè dá ènìyàn kankan dúró. Lórúkọ Jésù ọwọ́ náà yóò ṣògo lórí ayé Àmín rẹ̀. Jésù. Ara nínú Olúwa. Brethren in the Lord, Láàárín ìṣẹ́jú díẹ̀. within these few A tún minutes, fẹ́ jíròrò nínú ọ̀rọ̀ we Ọlọ́run. want to dissect the word of Ìwọ tó God. ń wò wá lọ́wọ́lọ́wọ́. You that are watching us, Ìwọ tó ṣì máa wò wá. and the one that will still watch, Mo gbàdúrà fún I yín. pray for you. Ohun pàtàkì náà That important thing tí Ọlọ́run ọ̀gá ògo ní fún ayé wa. that God has for our lives. Lórúkọ Jésù kò ní fún ayé wa ru. Àmín Jésù. Mo ní kò ní fún ayé wa ru. Àmín Jésù. Ní ọ̀sẹ̀ tó mẹ́ta sẹ́yìn, About 3 weeks ọ̀rọ̀ ago, Olúwa sọ pé ẹ máa wá ojú the mi. word of God says, seek His face. Ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn nìyẹn. That was 3 weeks Mo kọ̀ ago. mọ́mọ́ rán wa létí I ni. just brought that to our Ní reminder. ọ̀sẹ̀ yìí, This week, ohùn Ọlọ́run ọ̀gá ògo the voice of ó ń God bá wa sọ̀rọ̀. is speaking to Ọ̀rọ̀ us. tí a fẹ́ sọ yìí, And this one we want to ó say, jáde lára ẹ̀ mọ̀ pé àwọn tí wọ́n kọ ọ̀rọ̀ Ọlọ́run wọ́n kọ láti inú
inú ìmísí Ọlọ́run ọ̀gá ògo. The word of God was written through his inspiration. Ó jẹ́ lára àwọn ọ̀rọ̀ tó jáde láti inú àṣẹ Ọlọ́run ọ̀gá ògo. It was part of the commandment of the Most High God. Láti ẹnu wòlíì Àìsáyà. From the mouth of Moses, prophet Isaiah. Orin ni ọ̀rọ̀ náà jẹ́. It's a song. Ṣùgbọ́n nínú orin yìí. But out of this song, ọ̀rọ̀ agbára kan jáde. There's a powerful word there. Lórúkọ Jésù. In Jesus' name. Ọ̀rọ̀ agbára náà yóò tún ayé rẹ̀ ṣe. Àmín Jésù. Ọ̀rọ̀ agbára náà jáde. The powerful word came out. Ọ̀rọ̀ agbára yìí ni ẹ̀mí mọ́ fẹ́ kí gbogbo wa jíròrò lórí. And it is what the God wants us to deliberate on. Ọ̀rọ̀ yìí jáde láti inú ìwé Isaiah. It came from the book of Isaiah. Chapter 26. Chapter 26. Verse 3. Verse 3. Ẹ kàwé. Ìwọ ó pa mí mọ́ ní àlàáfíà pípé. Ìwọ ó pa á mọ́ ní àlàáfíà pípé. Ọkàn ẹni tí ó sinmi lé ọ. Ọkàn ẹni tí ó sinmi lé ọ. Nítorí tí ó gbẹ́kẹ̀lé ọ. Nítorí tí ó gbẹ́kẹ̀lé ọ. Hallelujah. Hallelujah. Ìwọ yóò pa á mọ́ ní àlàáfíà pípé. You will keep him in perfect peace. Ọkàn ẹni tí ó sinmi lé ọ. Whose mind stayed on thee. Nítorí tí ó gbẹ́kẹ̀lé ọ. Because he trusted thee. Tí Ọlọ́run bá sọ wípé òun máa pa èèyàn mọ́ ní àlàáfíà pípé. If God says he will keep you in perfect peace. Lóòótọ́ ọ̀rọ̀ rẹ̀, àṣẹ rẹ̀, ìmọ̀ rẹ̀, lóòótọ́ ó dúró títí láéláé. Truly his word stands forever. Olúwa sì sọ wípé láì ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ ní ọ̀run. And he said, forever, O Lord, your word is settled in heaven. Nítorí pé ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ. Because he exalts his word above his name. Láti inú ìmísí ńlá, láti inú orin tí a kọ yìí. So from this powerful inspiration, ní ọ̀rọ̀ Ọlọ́run ti jáde wípé. Comment the word of God that says. Látẹnu wòlíì Àìsáyà wípé. From the mouth of prophet Isaiah. Ìwọ yóò pa á mọ́ ní àlàáfíà pípé. That you will keep it in perfect peace. Ọkàn ẹni tí ó sinmi lé ọ. The mind who stayed on thee. Nítorí tí ó gbẹ́kẹ̀lé ọ. Because he trusted in thee. Ìlérí. Promise. Àti àwọn nǹkan tó rọ̀ mọ́ ìlérí. And things that are attached to it. Ní ọ̀rọ̀ tí Ọlọ́run ń sọ ní ọ̀rọ̀ tèmi. Is what God is saying today. Ìlérí rẹ̀ ni wípé òun máa pa ọ́ mọ́. His promise is that he will keep you. Ṣùgbọ́n ara àwọn nǹkan tó tẹ̀lé ìlérí ni ọkàn ẹni tó sinmi lé. But something that is attached to it is the person who stand on him. Ó fi gbogbo ọkàn rẹ̀, ó fi gbogbo ipá rẹ̀, ó fi gbogbo ọgbọ́n rẹ̀, ó fi gbogbo ohun tó ní, ó fi gbẹ́kẹ̀lé. Because he trusted in him with everything he has. Kò gbẹ́kẹ̀lé ayé. But not on the world. Kò gbẹ́kẹ̀lé ògùn. Not on charm. Kò gbẹ́kẹ̀lé ìpè. Not on call. Kò gbẹ́kẹ̀lé àfọ̀ṣẹ búburú. Not on incantations. Kò gbẹ́kẹ̀lé àwọn ènìyàn búburú. And not evil people. Kò gbẹ́kẹ̀lé ẹgbẹ́ búburú. And evil association. Kò gbẹ́kẹ̀lé ìwé. Not books. Kò gbẹ́kẹ̀lé ìjẹgàba. Not domination. Ṣùgbọ́n ọkàn ẹni tó sinmi lé. But the one that stayed on thee. Nítorí tí ó gbẹ́kẹ̀lé. Because he trusted in him. Orin tá a kọ nínú ìwé Isaiah yìí. This song written in the book of Isaiah. Isaiah 26 yìí. Isaiah chapter 26. Orin ó jẹ́ lára àwọn orin tó gbajúmọ̀ dáadáa nínú ìwé Isaiah. It's part of the common songs in the book of Isaiah. Orin ọ̀rọ̀ ìjáde láti inú orin tí àwọn ará Júdà. It came out of the songs written by the people of Judah. Gẹ́gẹ́ bí àṣẹ ìwàláàyè Ọlọ́run nínú ìrìnàjò wọn. According to the presence of God being alive in their lives. Orin yìí ṣàlàyé wípé ẹnikẹ́ni tó bá dúró ṣinṣin. He said whoever stood firm. Nínú ìgbàgbọ́ rẹ̀ ni yóò jẹ́ alábàápín. In his faith will be a joint heir. Ìyè ìlú Ọlọ́run rẹ̀. Of his everlasting place. Ẹni tó bá dúró ṣinṣin. He who standeth. Tí kò wò wájú tí kò wò ẹ̀yìn. Without looking forth and back. Òun ló máa jẹ́ alábàápín nínú ìyè. We inherit in his kingdom. Nínú àṣeyọrí. In his success. Nínú ìfọ̀kànbalẹ̀. In his peace of mind. Nínú ìtẹ́lọ́rùn. In his contentment. Nínú àlàáfíà. In his peace. Ìlú Ọlọ́run. That is the city of God. Ìlú Ọlọ́run tá a sì ń sọ̀rọ̀ yìí. And this city of God we are talking about. Ọlọ́run alààyè fúnra rẹ̀ ló ń ṣàkóso rẹ̀. God is the one in charge of it. Òun fúnra rẹ̀ ló ń pàṣẹ níbẹ̀. He is the one in command. Kì í ṣe ti ayé búburú yìí. He is not the one of the world. Kì í ṣe àwọn èyí tá à ń sáré káàkiri fún lónìí. He is not the one we are running enter skelter. Kì í ṣe èyí tá à ń sáré tí ipa tá à ń wá káàkiri tá à ń sáré káàkiri. He is not the one we are wandering about looking for power. Kì í ṣe àwọn ìtàn introduce sí wa tá ló ń tẹ́rí sí báyìí. He is not the one they introduced to us that we will now put our head. Ọlọ́run fúnra rẹ̀ ló ń ṣàkóso níbẹ̀. God himself is in charge there. Ìṣàkóso ìlú Ọlọ́run tí orílẹ̀-èdè tàbí tí ènìyàn kan fẹ́ jẹ́ alábàápín nínú rẹ̀ yìí. This one that people wants to be joint heir there. Kò sí ìtìjú níbẹ̀. There is no shame there. Kò sí ẹkún níbẹ̀. There is no weeping there. Kò sí ìbànújẹ́ níbẹ̀. There is no badness there. Kristi fúnra rẹ̀ ni ó máa ṣe atọ́nà àwọn ènìyàn rẹ̀ níbẹ̀. Christ will be the one to be in charge of his people there. Olúwa fúnra rẹ̀ ni ó jẹ́ alága lórí ìgbé ayé àwọn ènìyàn níbẹ̀. God will be the chairman of people's life there. Ìtorí ẹ̀ la ṣe kọrin ẹlẹ́ẹ̀kan wípé ọwọ́ Olúwa ń bẹ lórí ayé mi. That is why we started with the song of his powerful hand upon our lives. Ó ń gbé mi fò. He is the one lifting us. Ó sì ń gbé mi sáré. He is the one making us to run. Nítorí pé Ọlọ́run fúnra rẹ̀ ló máa ṣe àkóso ìgbé ayé orí kọ̀ọ̀kan nínú ìrìn àjò yìí. Because he is the one that will direct the lives of every individual. Àbájọ tí ìwé Psalm 25 verse 2 tó kéde rẹ̀ wípé. No wonder the book of Psalm chapter 25 verse 2 tó kéde rẹ̀ báyìí wípé. That said. Ẹ kàwé.
Psalm 25 verse 2. Ìwé orin Dáfídì orí karùndínlọ́gbọ̀n ẹsẹ̀ kejì. Ó ní Ọlọ́run mi, èmi gbẹ́kẹ̀lé ọ. Má ṣe jẹ́ kí ojú kí ó tì mí. Má ṣe jẹ́ kí àwọn ọ̀tá kí ó yọ̀ mí. Má ṣe jẹ́ kí àwọn ọ̀tá kí ó yọ̀ mí. Hallelujah. Hallelujah. Ìlú tí Ọlọ́run tí orílẹ̀-èdè kan fẹ́ ṣe alábàápín nínú rẹ̀. That joint heir of that city where we want to be. Ìlú tí agbègbè kan fẹ́ jẹ́ alábàápín nínú rẹ̀. That one that a territory wants to be a joint heir. Ìlú tí ìgbéyàwó kan fẹ́ jẹ́ alábàápín nínú rẹ̀. The one that a marriage wants to be a joint heir. Ìlú tí iṣẹ́ kan fẹ́ jẹ́ alábàápín nínú rẹ̀. The one that a work wants to be a joint heir. Ìlú tí ìfàmìlóyún kan fẹ́ jẹ́ alábàápín nínú rẹ̀. The one that an anointing wants to be a joint heir. Ìlérí Ọlọ́run fún ìlú náà ni wípé. The promise of God for that city. Òun yóò pa á mọ́ ní àlàáfíà pípé. He will keep them in perfect peace. Ìyẹn ni wípé. That is. Kókó Ọlọ́run tó lè sọ pé òun yóò pa àwọn kan mọ́. Before God could say he will keep them. A jẹ́ pé kò sí ìpamọ́ lórí ayé wọn ni. It means they don't have protection. Tí a bá sì pa wọ́n mọ́. If they are protected. A ò pa wọ́n mọ́ ní àlàáfíà pípé. They are not protected in perfect peace. Ṣùgbọ́n ìlú tí Ọlọ́run sọ látẹnu wòlíì Àìsáyà yìí. But the one that God is talking about through the prophet Isaiah. Àlàáfíà pípé wà níbẹ̀. Perfect peace is there. Ṣùgbọ́n àwọn clause méjì ló lè jẹ́ kí èèyàn jẹ́ alábàápín. But there are two clauses there. Clause méjèèjì náà dẹ̀ ni wípé. The clauses are. Ọkàn ẹni tó sinmi lé. The one whose heart standeth on him. Nítorí tí ó gbẹ́kẹ̀ rẹ̀ ni. Because he trusted in him. Ní gbogbo ọ̀nà ó gbẹ́kẹ̀ rẹ̀ ni. In every way he trusted in him. Gbogbo ọ̀nà ló fi gbẹ́kẹ̀ rẹ̀ ni. He trusted in him in so many ways. Gbogbo ipá rẹ̀ gbẹ́kẹ̀ lé. In his might he trusted him. Gbogbo ọgbọ́n rẹ̀ gbẹ́kẹ̀ lé. In his knowledge he trusted him. Gbogbo ìmọ̀ rẹ̀ gbẹ́kẹ̀ lé. In his wisdom he trusted him. Gbogbo ìyòye rẹ̀ gbẹ́kẹ̀ lé. In his understanding he trusted him. Ṣàgbẹ́kẹ̀lé ọ̀nà mìíràn kò sí láti láyọ̀nù Jésù ṣùgbọ́n ṣàgbẹ́kẹ̀lé. So gbogbo ipá rẹ̀ gbẹ́kẹ̀lé. Every of his might standeth on him. Tó o bá ti gbẹ́kẹ̀lé o. If you trust him. Tí ọkàn rẹ̀ sì sinmi lé. And your mind standeth on him. Ìlérí tó lágbára tí Ọlọ́run ní fún ayé rẹ̀ lónìí wípé. A powerful promise upon your life is that. Òun yóò pa ọmọ ní àlàáfíà pípé. He will keep you in perfect peace. Hallelujah. 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 Wòlíì Àìsáyà jẹ́ ká mọ̀ nínú orin yìí wípé. The book of Isaiah make us to understand this. Ṣùgbọ́n fún àwọn tí ó gbẹ́kẹ̀lé nìkan. For those that trusted in him. Nìkan ní àlàáfíà pípé wà fún. That they will enjoy perfect peace. Fún àwọn tó bá gbẹ́kẹ̀lé nìkan. For those who trusted him alone. Ní àlàáfíà pípé wà fún. That will enjoy perfect peace. Ọ̀rọ̀ ìdánilójú ni o. This is a word of assurance. Ọ̀rọ̀ ìtẹ́lọ́rùn fún gbogbo ènìyàn. It is a word of contentment for everyone. Ọ̀rọ̀ láti máa wo Olúwa fún ìpèsè ohun gbogbo ni o. It is what we're waiting for. Nísinsìnyí. Right now. Láti máa wo ojú Olúwa fún ìpèsè ohun gbogbo. To be looking forward to the provision of God. Nísinsìnyí tí a wà nínú rẹ̀ yìí. Right now at this time. Ní àwọn ọjọ́ tí ń bọ̀. And even in the days to come. Àti fún ìgbàlà wa. And for our salvation. Ará nínú Olúwa. Brethren in the Lord. Kí ló wá dé tí ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì lónìí? Why do so many Christians today? Pàápàá àwọn ènìyàn tá à ń fi ojoojúmọ́ pe orúkọ Jésù. Especially those that are calling the name of Christ every day. Pàápàá àwọn èèyàn tá à pàwà gangan ní nọ́ọ̀sìrì Ọlọ́run. Especially the nursery of God. Lórí tá a bá ń fi ojoojúmọ́ pẹ̀yìn ìdá tá à ń wọnú ayé. Why are we turning our back and going into the world? Tí a ti gbàgbé ìlérí Ọlọ́run ọ̀gá àgbò that we've forgotten the promise of God upon us. Tó tẹnu wòlíì Àìsáyà sọ wípé. Through the prophet Isaiah. Òun fún ara òun. That he himself. Òun Ọlọ́run ọ̀gá ògo fún ara òun. He the God most high. Tóun lágbára lórí ayé. That has power over the world. Tí òun fi ọ̀run ṣe lé. That resided in heaven. Tóun fi ayé ṣe àpótí ìtìsẹ̀ rẹ̀. And have the earth as his footstool. Ipá ńlá tó borí ipá. A power that is above agbára tó gbé ẹjọ́ agbára lọ. Strength that is above strength. Tí òun sọ wípé. That said. Òun yóò pa á mọ́ ní àlàáfíà ní pípé. He will keep us in perfect peace. Ọkàn ẹni tó sinmi lé. The mind of who standeth on him. Nítorí tí ó gbẹ́kẹ̀lé. Because he trusted in him. Ẹ gbọ́ dáadáa lónìí. Listen today very well. Ìwọ tó ń wò mí lọ́wọ́lọ́wọ́. Who the one who is watching me now. Àti ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. And the one who is listening to Kristi me. rán mi sí ọ láti sọ fún ọ. Christ sent me to you today. Ìlérí Ọlọ́run fún ayé rẹ nìyẹn o. The promise of God for your life. Ìpè ohunkóhun tó ń là lọ́wọ́. Is that whatever you are passing through right now. Òun yóò pa ọmọ o. He will keep you. Àlàáfíà tó máa fi fún ọ. And the peace he will give unto you. Kì í ṣe àlàáfíà yẹpẹrẹ. Is not just anyhow peace. Kì í ṣe èyí tó máa mú ayọ̀ wá lónìí tó máa mú ẹkún wá lọ́la. It's not that will bring joy today and sorrow tomorrow. Àlàáfíà ilé yìí tó ń fẹ́ fún ẹ yìí. The one that he wants to give to you. Kì í dalẹ̀ ayé ènìyàn. He doesn't betray someone's life. Gbọ́ ọkọ lè dalẹ̀ rẹ. Your husband could betray you. Ìyàwó lè dalẹ̀ rẹ. Same thing with your wife. Ọmọ lè dalẹ̀ òbí. And also your children. Inú ayé búburú yìí òbí lè dalẹ̀ ọmọ. And the parents can also betray the children. Inú ayé iná náà kọ́ la wà. Is it not this world? Láti rí bàbá tó ń bá ọmọ ẹ̀ sùn. That we see a child, a father sleeping with the children. Inú ayé iná kọ́ la wà. Or is it not in this same world? Láti rí ìyá tó ń gbọ́mọ ẹ̀ lọ
ṣòwò. That we see a mother using his children ṣé for inú ayé yìí náà rituals. kọ́ la wà? Is it not in this same world? Tàti rí ọ̀gá tó ń fi ọmọṣẹ́ ṣògùn owó. That we see a master using an apprentice for ṣùgbọ́n rituals. ìlérí tí Kristi ṣe fún wọn But the lónìí. one that the promise God has made unto wípé òun us, lòun máa pa ọmọ ní that he àlàáfíà said he will be pípé. the one to keep us in perfect peace. Ọkàn ẹni tó sinmi lé A ọ. mind who standeth on him, Nítorí pé gbogbo ipá rẹ̀, because his might, gbogbo èrò rẹ̀, his thoughts, gbogbo ìdáwọ́lé rẹ̀, his endeavors, ó gbẹ́kẹ̀lé, trusted in ó him, sì sinmi lé Ọlọ́run ọ̀gá and ògo. standeth on Kí the ló wáyé Most High. táwọn onígbàgbọ́ ń padà sẹ́yìn nínú? Why do we backslide? Kí ló tó ń wáyé tó ń fà wá? Why are we being drawn by the Kí ló tá ń worldliness? wẹ̀yìn? Why are we looking back? Kí ló tá gbẹ́kẹ̀lé Ọlọ́run Why mọ́? don't we rest on Kí him? ló tá tẹ̀lé àṣẹ Why Ọlọ́run mọ́? don't we follow his Kí ló commandments? tá fẹ́ dókè ní kíákíá? Why do we want to get there quickly? Ta ṣáà ń wọ̀nà Àbújá. We are looking for crooked ways. Ta ṣáà ń sáré bó bá ṣe máa dá ní gbogbo ọ̀nà. Looking for how to make it by all means. Ogun lọ́gbọ̀n àwọn wòlíì náà ti wọnú ẹgbẹ́ búburú. So many prophets have into the secret cults. Ìránṣẹ́ Ọlọ́run yóò lè bọ́ ṣọlẹ̀ láàrin àwọn èèyàn kó wá rẹ̀. They cannot open off their clothes in the midst of people. Àti gbẹ́rẹ́ tútù àti gbẹ́rẹ́ gbígbẹ. So many incisions. Oríṣiríṣi ẹ̀kọ́ búburú ló ti kún ní ìjọ lónìí. So many bad doctrines are in the church today. Oríṣiríṣi ẹ̀kọ́ búburú ló ti kún ní ìjọ lónìí. So many bad doctrines are in the church today. Mo wà ní church kan lọ́jọ́ kan. I was in the church and someone was preaching. Ó sọ pé kíni. And said what? Bàbá 70 lé fọmọ 25. Oh, a father of 70 can get married to a 25-year-old girl. Tí ìfẹ́ bá ti wà nílẹ̀. If there's love. Nígbà tó ń dẹ̀ ti bí ọmọ 40. And when he has given birth to a 40-year-old man. Irú ẹ̀kọ́ wo nìyẹn? What sort of doctrine is that? Oríṣiríṣi ẹ̀kọ́ ló kún ní ayé lẹ́nu. So many bad doctrines are in the world today. Ẹ̀kọ́ tó mú àwọn ènìyàn ṣìnà. The one that is making people to backslide. Kí ló ń fà tá à ń lura ara wa ní jìbìtì nínú ìjọ Ọlọ́run? Why are we experiencing fraudsters in the church? Kí ló fà táwa tá à ń pera wa ní Kìrìsìtẹ́nì tí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run sí lẹ́nu wa mọ́? Why have we lost the truth? We that call ourselves a Christ-like. Kí ló dé tó fi jẹ́ pé gbogbo nǹkan tá àṣà ń wé èrò kò sí àwọn ajogún ìjọba Kristi nínú àwọn èrò tá à ń kó jọ. The only thing we are looking for is people who just want to do any other thing except from seeking the kingdom of God. Ọmọ ìjọ ni à ń kó jọ lónìí. Kó àwọn ọmọ ìjọba Ọlọ́run jọ. We are only looking for congregation of earthly kingdom, not the one for heaven. Gbóhùn Ọlọ́run ọ̀gá ògo lẹ́nu nínú Listen to the voice of God today. Àṣẹ Olúwa ni wípé. It is the commandment of God. Òun yóò pa ọmọ ní àlàáfíà pípé. That he will keep you in perfect peace. Lórí ọmọ tó ń wáyé òun ló máa pa ọmọ. Concerning your childlessness, he will be the one to do so. Lórí iṣẹ́ tó ń wáyé òun ló máa pa ọmọ. Concerning your joblessness, he will be the one to do so. Lórí àìsàn tó ń là kọjá yẹn òun ló máa pa ọmọ. Concerning the sickness you are passing through, he will be the one to do so. Lórí ìgbéyàwó rẹ tó rí bó ṣe rí yẹn òun ló máa pa ọmọ. Concerning your shaky marriage, you will be the one to do so. Lórí iṣẹ́ yẹn tí ò yí ẹ mọ́ òun ló máa pa ọmọ. Concerning your loss of destination in your job, you will be the one to do so. Nínú ẹ̀kọ́ tó rí bó ṣe rí òun ló máa pa ọmọ. Concerning your shortcoming in your success, you will be the one to do so. Tí òun fúnra ara òun bá wá pa ọmọ. And by the time he keeps you, ìpamọ́ yẹn máa jí àlàáfíà the keeping will be a perfect one. Nítorí pé kíni? Because of what? Ọkàn rẹ sinmi lé. Your mind standeth on it. Gbogbo ipá ìṣẹ̀dá rẹ sì gbẹ́kẹ̀lé. Because you have used your whole mind to trust in it. I pray for you today. Gbogbo ibi tí ipá rẹ ti pín. In everything you have lost the mind. Gbogbo ibi tí ọgbọ́n rẹ ti pín. In everything you have lost your knowledge. Lórúkọ Jésù ìmísí Ọlọ́run ọ̀gá ògo ó gbé ọ dúró. Àmín Jésù. Gbogbo tó ti ń wò pé o fẹ́ pẹ̀yìn dà. In every way you are looking to backslide. Tàbí gbogbo tó ti ń sọ fún ẹ pé ṣé Jésù ẹ̀yìn dẹ̀ máa gbà ẹ báyìí. And in any way you've been told that will Jesus pay you. Àbí tó ti sọ lórúkọ bàbá Jésù. Or they have termed you to be the father of Jesus. Àbá ti pẹ́ ìṣòro àbákú bí aṣọ ewúrẹ́ ni. Or they have termed you to die with your reproach. Tó ti ń wò pé kò sí ọ̀nà àbáyọ fún ipò tó wà. And they have told you that there is no way out of your reproach. Ọ̀rọ̀ Ọlọ́run ló ń rán mi láti sọ fún ọ bẹ́ẹ̀ ni. The word of God sent me to you today. Pé ní ìrìn àjò rẹ. That in your journey. Yóò pa ọmọ ní àlàáfíà pípé. He will keep you in perfect peace. Ohun tó o nílò. That which you need. Òun ni pé kí ọkàn rẹ sinmi lé. Is for your mind to rest on kí o sì gbẹ́kẹ̀lé ní and gbogbo ọ̀nà. trust in it. Lórúkọ Jésù olùgbàlà. In Jesus' name our Gbogbo ibi tí Savior. ipá rẹ ti pín. In every way you have finished. Lórúkọ Jésù ọwọ́ Ọlọ́run ọ̀gá ògo gbé ọrú. Àmín Jésù. Ọwọ́ Olúwa ń bẹ lórí ayé mi o. Ó ń gbé mi fò, ó ń gbé mi fò, ó ń gbé mi sáré. Ọwọ́ Olúwa ń bẹ lórí ayé mi. Hallelujah. Paul Apostoli ṣàlàyé. Paul Apostle explained. Ohun tó túmọ̀ sí láti máa wo Olúwa ọ̀gá ògo. What it means to rest on Jesus. Ohun tó túmọ̀ sí láti gbẹ́kẹ̀lé Ọlọ́run ọ̀gá ògo. What it means to rest on the Most High. Ó ṣàlàyé ní kíkún. He explained totally. Ohun tó túmọ̀ sí láti gbẹ́kẹ̀lé Ọlọ́run ọ̀gá ògo. What it means to put your trust in the Most High. Láti sinmi lé lábẹ́ ìṣàkóso ohun táwọn ènìyàn bá máa sọ. To rest on him, devoid of
what people will say. Láti sinmi lé lábẹ́ ìṣàkóso nǹkan tójú ẹ̀ ò bá máa rí. To rest on him, devoid of whatever you are passing through. Láti sinmi lé lábẹ́ ìṣàkóso ẹ̀gàn tó ò bá máa rí. To rest on him, devoid of whatever it is that is the reproach. Daddy, mommy, láti sinmi lé lábẹ́ ìṣàkóso ìtìjú tí ò bá máa jẹyọ sáyé. Daddy and mommy, to rest on him, devoid of the shame you are passing through. Paul Apostle ṣàlàyé. Paul Apostle explained. Nínú ìwé Philippi. In Philippians. Orí 4. Chapter 4. Ẹsẹ̀ 4. Verse 4. Títí dé ìkẹsàn-án ẹ kàwé. To 9. He said, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Mo sì tún wí. Mo wí fún yín. Ẹ máa yọ̀. Ẹ máa yọ̀. Ẹ kàwé. Ẹ má ṣe àníyàn ohunkóhun. Ẹ má ṣe àníyàn ohunkóhun o. Do not be careful for nothing. Ẹ kàwé. Ṣùgbọ́n nínú ohun gbogbo. Nípa àdúrà. Àti ẹ̀bẹ̀. Pẹ̀lú ìdúpẹ́. Ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Àti àlàáfíà Ọlọ́run. Tí ó ju ìmọ̀ràn gbogbo lọ. Ṣẹ́gbọ́n tí ó ju ìmọ̀ràn gbogbo lọ. Yóò sọ ọkàn yín. Ẹ dúró, àlàáfíà Ọlọ́run tó ju ìmọ̀ràn gbogbo lọ. The peace of God which passeth all understanding. Tó ju ìmọ̀ràn ìyá lọ. Which passeth the understanding of your mother. Tó ju ti bàbá lọ. And your father. Tó ju tẹ̀gbọ́n lọ. And your elder ones. Tó ju tàbúrò lọ. And your tó ju tẹ̀bí lọ. And the family ones. Tó ju táládùúgbò lọ. And your neighbors. Ìmọ̀ Ọlọ́run tó ju ohun gbogbo lẹ kàwé. The understanding of God that passeth all understanding. Àti yóò sọ ọkàn. Yóò sọ ọkàn. Àti èrò yín nínú Kristi Jésù. Ní àkótán ara. Ohunkóhun tí ń ṣe òótọ́. Hallelujah. Hallelujah. Ká ní ìjọ nítorí àkókò. Nítorí pé Ọlọ́run fúnra rẹ̀ ló ṣèlérí bẹ́ẹ̀. Because God promised so. Nínú gbogbo. In everything. Ẹ máa dúpẹ́. You should be grateful. Ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. You should make your supplications known unto Him. Àwọn nǹkan tá a nílò láti máa gbẹ́kẹ̀lé Ọlọ́run ní gbogbo ìgbà yẹn. Those are the things we need to use to depend on God. Nítorí pé mo ti wà níbi ìkan láìpẹ́ yìí. Because I was somewhere of reason. Tí àwọn ìránṣẹ́ Ọlọ́run kan ti sọ pé kí ló tún kù ní town báyìí. When the people of God are saying what else is in town now? Èwo ló tún lọ ní town báyìí. What is in vogue now? Ìkan wá ń dáhùn èyí tó lọ ní town báyìí. And someone was saying. Ó máa ń yára pààyàn o. Oh, it kills quickly. Ẹ ti mọ̀ pé ètò náà ń sọ fúnra wọn yẹn. You will know it is something that is not worth it. Gbogbo àwọn nǹkan tá à ń jẹ sẹ́nu tá à ń mú nǹkan lé lórí tọkàn wa ò gbẹ́kẹ̀lé Ọlọ́run. What we eat into us but does not trust in God. Gbogbo àwọn ẹgbẹ́ búburú tá à ń wọ̀ nítorí pé à ń retí àlàáfíà à ń wá àlàáfíà pípé ṣùgbọ́n tó yẹ pé àlàáfíà yẹpẹrẹ náà fi fún wa. All the confraternity we are putting our head into but that does not guarantee us a perfect peace. Gbogbo àwọn ìrìnkìrìn àwọn ènìyàn tá a mọ̀ bàbá àwọn màmá tá a mọ̀ tó yẹ kán fi Kristi hàn wá ṣùgbọ́n tó yẹ pé nǹkan mìíràn fi ń hàn wá. All the godfathers that we believe that are supposed to show us the right way but they are showing us the other way. Àwa ní pẹ́pẹ́sẹ́ ikú ọ̀dọ́ pọ̀ ní nǹkan tí ayé ń sọ báyìí. And they are saying the youth are dying more now. Àwa ní ikú àwọn ìránṣẹ́ Ọlọ́run pọ̀. We are not saying that the called are dying more now. Àwa ní ikú àwọn nọ́sírì Ọlọ́run pọ̀. We are not saying the nursery of God are dying more now. Àwa sọ wípé ikú àwọn Kìrìsìtẹ́nì pọ̀. We are not saying Christians are dying more now. Kò lè ṣe kó má kírú ẹ̀ má ṣẹlẹ̀. It will be so. Nítorí pé ọkàn àwọn tí a rí gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì lé ní ọkàn wọn ò sí ní Ọlọ́run. Because these people we are referring to as Christians, their hearts are far from God. Bẹ́ẹ̀ ni àdúrà àwọn ète wọn ló mọ àdúrà àwọn ò gbẹ́kẹ̀lé Ọlọ́run. Their prayers are far from resting and trusting God. Ìdí èyí ni ọ̀rọ̀ Ọlọ́run ṣe jáde láti inú orin Júdà ní èyí tí Isaiah kọ ní 26 verse 3 wípé èmi yóò pa òun yóò pa ọmọ ní àlàáfíà pípé. That is why the word of God came in from the mouth of prophet Isaiah that he will keep us in perfect peace. Ọkàn ẹni tó sinmi lé. The one who standeth on him. Nítorí tó gbẹ́kẹ̀lé. Because he trusted in him. Hallelujah. 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 Kí ni ìdí pàtàkì tí a kò fi ní tí àwọn ènìyàn kì í fi ń sinmi lé Ọlọ́run? Why is it that people do not find it hard to trust God? Màá kàn mú nǹkan mẹ́ta wá. I will just mention 3 things. Mẹ́ta nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Just 3 out of so many. Mẹ́ta péré ni o. Just 3 o. Nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Out of so many. Tí kì í jẹ́ káwọn èèyàn lè sinmi lé Ọlọ́run. That make people not to trust God. Hallelujah. Hallelujah. Àkọ́kọ́ ni ìbẹ̀rù. The first one is fear. Ìbẹ̀rù. Fear. Ìbẹ̀rù. Fear. Báwo ṣe fẹ́ ṣe báyìí? How will I do it now? Ṣẹ́gun ló ti ra mọ́tò yìí. Oh, Ṣẹ́gun has gotten a car. How will I get my own? Ṣé ti máa ń tẹ̀lé Jésù yìí? Ṣé Jésù yìí máa yẹ tètè dáhùn báyìí? If I keep following Jesus like this, will he answer me like this? Ṣé ti máa lọ ṣe kìíní ṣé máa náwó ìfún Jésù báyìí? Ṣé mi àwọlé báyìí? If I spend this money for Jesus, will another one come like this? Tí n bá gbẹ́kẹ̀lé Ọlọ́run ìgbà wo Ọlọ́run tí mò ń gbẹ́kẹ̀lé inú màá tó dé? If I keep trusting God, when will this trust due to success for me? Ìgbẹ́kẹ̀lé Ọlọ́run iná làwọn bàbá mi gbẹ́kẹ̀lé tí làwọn bàbá mi gbẹ́kẹ̀lé tẹ́ pé wọ́n kú sínú òṣì. My fathers and great-grandfathers they had this trust in God but ended in sorrow. Bẹ́ẹ̀ ló mi ṣe máa ń ronú nìyẹn o. That is how some people they think. Ìbẹ̀rù.
fear. Ìbẹ̀rù báwo lọ́jọ́ la ṣe fẹ́ rí. The fear of tomorrow's success. Ìbẹ̀rù ìgbésẹ̀ wo mo fẹ́ gbé. The fear of what next for me. Ìbẹ̀rù báwo mo ṣe fẹ́ ṣe. The fear of how will I do it. Ìbẹ̀rù báwo ni ibo lọ̀rọ̀ mi máa padà já sí. The fear of what will be the end result of me. Àwọn nǹkan wọ̀nyẹn ni ò kì í jẹ́ agbẹ́kẹ̀lé Ọlọ́run. Those things chase us away from trusting God. Ìbẹ̀rù tí n bá jókòó ti Jésù, ṣé Jésù máa yètè dá mi lóhùn báyìí. The fear of what will be my success by standing with God. Ìbẹ̀rù gbogbo àwọn jókòó ti Jésù, gbogbo àwọn tán tí ẹ jókòó ti Jésù, bẹ́ẹ̀ mi ṣe jókòó ti Jésù, gbogbo náà ti make ẹ̀. Those that are not trusting God, they have gone far ahead of me. So how will I make it by trusting God? Ìbẹ̀rù wípé ṣọ́rọ̀ mi máa já sí rí. The fear of tomorrow's success. Ìbẹ̀rù pé ṣé ìpè yìí máa nítumọ̀. Will this call be meaningful? Ṣé tá bá jókòó tì báwọn bàbá ṣe fi lé wa lọ́wọ́, ṣé pé yìí máa padà nítumọ̀ ṣá? If we keep doing it this way, are we going to make it? Tá bá jókòó tì bí àwọn ìyá ńlá wa ṣe pé yìí máa padà nítumọ̀. If we continue doing it the way our mothers did it, are we going to make it? Ó yẹ ká modify ẹ̀ ká dá àwọn ọgbọ́n kankan sí. We should modify it and do it somehow. Àwọn màmá wa yẹn ojú wọn ò là ní wọn já sí wọn mọ̀ bó ṣe lè ṣe. They were not in vogue then, that's why. Nígbà tó bá ti di pé Kìrìsìtẹ́nì ti ń ṣe nǹkan nínú ìbẹ̀rù. If Christians are doing and operating under the fear, ọkàn wa ò ní gbẹ́kẹ̀lé Ọlọ́run. they will not trust God. Ìwé Tímótì kejì. For 2 Timothy orí kìíní chapter 1 ẹsẹ̀ keje verse 7. ẹ kàwé. Nítorí pé Ọlọ́run kò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù. Kò fún wa lẹ́mí ẹ̀rù. Bí kò ṣe ti agbára. Bí kò ṣe ti agbára. Àti ti ìfẹ́. Àti ti ìfẹ́. Àti ti ọkàn tí ó yè koro. Àti ti ọkàn tó yè koro. Hallelujah. Hallelujah. Ẹ tẹ̀síwájú. Nítorí náà má ṣe tijú ẹ̀rí Olúwa. Láti tijú ẹ̀rí Olúwa. Hallelujah. Hallelujah. Ọlọ́run kò fún wa ní ẹ̀mí ẹ̀rù. He has not given us the spirit of fear. Kò fún wa ní ẹ̀mí ẹ̀rù. He has not given us the spirit of fear at all. Kí ni wọ́n wá ń dẹ́rù bà ọ́? Oṣó tàbí àjẹ́ni. Pé orúkọ Jésù nígbà gbogbo. Bánújẹ́ rẹ̀ yóò sì fò lọ. Hallelujah. Hallelujah. Àkọ́kọ́ nìyẹn. That's the number one. Tó o bá ti mú bẹ̀rù kúrò. If you remove fear. Àbáyọ téèyàn kan kọrin wípé. No wonder someone said. Mo ti mọ̀ pé olùdáǹdè mi ń bẹ láyé. Ó ń bẹ láyé. Ó ń bẹ láyé. Mo ti mọ̀ pé olùdáǹdè mi ń bẹ láyé. Ó ń bẹ láyé síbẹ̀. Hallelujah. Hallelujah. O gbọ́dọ̀ ní àrídájú. You must have the conviction. O gbọ́dọ̀ ní ìfọkàntẹ̀. You must have the trust. O gbọ́dọ̀ ní ìgbẹ́kẹ̀lé. You must have the trust. Nínú àṣẹ olùdáǹdè. In the commandment of the Saviour. Tí bẹ láàyè. That is alive. Kì í ṣe ohun tẹ́nikẹ́ni sọ fún ọ. Not what people are telling you. Ohun mo ṣe máa ń sọ fáwọn èèyàn dáadáa. That's why I keep telling people. Gbogbo ẹ̀kọ́. Every doctrine. Gbogbo ìmọ̀ràn. Every advice. Gbogbo ìtọ́sọ́nà. Everywhere. Tó bá ti tako ọ̀rọ̀ Ọlọ́run. That goes against the word of God. Yà kúrò ń bẹ̀. Go away from it. Kò ń ṣẹ̀kọ́ gidi. It is not a good one. Wo ọ̀rọ̀ yẹn á fẹ́ dàbí afọ́jú tó mú afọ́jú rìn. It will look like a blind person leading another blind. Ibo ni gbogbo wọn máa lọ rọ́ sí? Where will they all end? Inú kòtò. Inside the pit. O wà nínú gbogbo ọjọ́ ayé yìí nínú ayé búburú yìí tán. You will not use the your entire life in this world. Káwọn kan tó wá lọ fún ọ lámọ̀ràn tí kò yẹ kan fún ọ. And some people will giving you bad advice. Wọ́n tún wá lọ tì ọ́ sínú kòtò. And put you inside the pit. Ara nǹkan tí ò kì í jẹ́ kọ́pọ̀lọpọ̀ kó lè gbẹ́kẹ̀lé Ọlọ́run. That is why it restricts people from trusting God. Ìbẹ̀rù pẹ̀lú nǹkan tí ò jẹ́ káwọn èèyàn kó lè Fear is one of it. Èrò àti ìlàkọjá búburú. Bad experiences. Èrò àti ìlàkọjá búburú. Bad thought and experiences. Èrò àti ìlàkọjá búburú. Bad thought and experiences. Wo mi lè dúró. I can't wait again. Bóyá ìṣẹ̀lẹ̀ sí bọ́dà mi náà nìyẹn. It has happened to my brother. Jẹ́ kí n tètè dọ́gbọ́n tèmi náà. Let me look for my own way out. Wo mi bóyá ìṣẹ̀lẹ̀ sí dáàdì mi náà nìyẹn. That is how it happened to my father too. Ní ilé ìṣìṣẹ́ gbọ́dọ̀ jó ní lẹ́ẹ̀mejì. Oh, it must not happen to me twice. Ìwọ wo báwọn jẹ́ ṣe rin tiwọn. Why don't you look at how they maneuver their journey? Kí wọ ìwọ bó ṣe rin títí ẹ. And look at your own too. Mi lè dúró. I can't wait. Ìrìn náà ni mọ́ mi mìíràn títí tó fi kú. The same thing my mother did and died. Mi lè dúró. I can't wait. Àbí kí n dọ́gbọ́n sọ́kọ yẹn. I must look for a way out. Nítorí pé tí n bá ṣe bẹ́ẹ̀. If I don't do so. Mo mọ ìyà tí mo jẹ láti kékeré. I know how much I've suffered from childhood. Mo mọ làkọjá tí wọ́n mi lákọjá. I know what my mother went through. O ti gbàgbé wípé. You have forgotten that. Olùdáǹdè ń bẹ láàyè. Your Redeemer is alive. Ọ̀rọ̀ iná lọ̀rọ̀ ìdánilójú Jésù sọ fún wa. This is the conviction that Jesus told us. Láti wọ ẹnu wòlíì Àìsáyà.
Isaiah. From the prophet Isaiah. Nínú orin Judah tó kọ wípé. From that song of Judah. Yóò pa ọmọ ní àlàáfíà pípé. They keep in perfect peace. Ọkàn ẹni tó sinmi lé. The one whose mind standeth on him. Nítorí tó gbẹ́kẹ̀lé. Because he trusted in him. Àbájọ tí Psalm 30 verse 5. No wonder Psalm 30 verse 5. Tó wí pé said, ẹ kàwé. Nítorí pé ní ìṣẹ́jú kan ní ìbínú rẹ̀ pẹ́. Ní ìṣẹ́jú kan ní ìbínú rẹ̀ ń pẹ́. Ní ojú rere rẹ̀ ní ìyégbé wá. Ní ojú rere rẹ̀ ní ìyégbé wá. Bí ẹkún pẹ́ di alẹ́ kan. Bí tá lọ gangan ni ẹ bí ẹkún lè pẹ́ dádì ẹkún lè pẹ́. Sorrow may endure through the night. Mọ́mì ẹkún lè pẹ́. Mọ́mì sorrow may endure through the night. Àǹtí ẹkún lè pẹ́. Auntie sorrow may endure through the night. Ọ̀rẹ́ ẹkún lè pẹ́. Friend sorrow may endure through the night. Ẹ̀yin ẹni ikọ̀ àti iṣẹ́ ìránṣẹ́ ẹkún lè pẹ́. People the called the sorrow may endure through the night. Kí ló sọ pé ń bọ̀ lówùúrọ̀? What the Bible says is ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. Ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. Joy cometh in the morning. Ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. Ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. Bí ẹkún pẹ́ dalẹ́ kan, ayọ̀ ṣá ń bọ̀ ní òwúrọ̀. Hallelujah. Hallelujah. You may be passing through hell, but joy comes in the morning. Má jẹ́ káwọn experiences burúkú tó níyẹn. Do not let the bad experiences you've had. Àwọn ìṣẹ̀ táwọn kan bá kú nítorí pé wọn gbà fún nígbàlá. The one that ended so many lives because they did not go to the Savior. Àwọn ìṣẹ̀lẹ̀ burúkú táwọn kan bá kú nítorí pé wọn surrender fún nígbàlá. Bad experiences that ended some people's life because they refused to surrender to the Savior. Má ní ìgbàgbọ́ nínú ẹ̀. Do not believe in it. Nítorí wípé because bó ṣe la ayé wọn tí wọ́n kọjá ọ̀tọ̀. Their own experiences differ. Níwọ̀n ìgbà tọkàn tí wọ́n bá ti gbẹ́kẹ̀lé Kristi. In as much that your heart depends on God. Ṣé ọkàn rẹ sì sinmi lé. And your mind rested on Him. You will see ní gbogbo ìdáwọ́lé rẹ. That in every endeavors. Yóò pa ọmọ ní àlàáfíà pípé. He will keep you in perfect peace. Nítorí tí ọkàn rẹ sinmi lé. Because your mind standeth on Him. Ìkẹta rẹ̀ ni pé àìní ìgbàgbọ́. The last one, the third one is faithlessness. Àìní ìgbàgbọ́. When you don't have faith. Àìní ìgbàgbọ́. When you do not have faith. Ogunlọ́gọ̀ àwọn èèyàn ní ìgbàgbọ́. So many people are faithless. Tó bá sọ fẹ́ lòmíràn wípé. When they tell someone that. Kí ọ̀sẹ̀ yìí tó parí. Before this weekend. Ó máa dẹni tó máa kọ́lé. You will build the house. Ó máa dẹni tó máa ra mọ́tò. You will buy a car. A ní láéláé o. He said, oh, never. Ẹ̀yin ògbọ́n nǹkan tí Joe yẹn sọ ni. Don't you hear that? Ó ní bí Olúwa bá tilẹ̀ ṣí fèrèsé. If God opened the heavens. Ó ní wọ́n á ta ráìsì. Will they now sell rice? Ní Samaria. In Samaria. Ní $2. For $2. Àbí wọ́n á tepo ní. And they will now sell fuel. Wọ́n á ta petrol. They will now sell fuel. Ní $5 ní Nàìjíríà. $5 in Nigeria. Kò lè ṣeé ṣe. It can never be possible. Nítorí pé ó sọ ìgbàgbọ́ nù. Because he lost his faith. Lórúkọ Jésù. In Jesus' name. Gbogbo ibi tí àìgbàgbọ́ ò jẹ́ kó lè sinmi ní Ọlọ́run. In every way that your faithlessness has led you. Ẹ̀mí mímọ́ dá ọ padà sójú ọ̀nà. Àmín Jésù. Mo ní ẹ̀mí mímọ́ dá ọ padà sójú ọ̀nà. Àmín Jésù. Ìwé Jòhánù orí 20. The book of John chapter 20. Láti ẹsẹ̀ 24 to 29. From verse 24. Ẹ kàwé sà. Ṣùgbọ́n Tọ́másì. Nìyẹn o. Ọ̀kan nínú àwọn 12. Tí a ń pè ní Dídímù. Kò wà pẹ̀lú wọn nígbà tí Jésù dé. Kò sí ń bẹ̀ o. Nítorí náà. Àwọn ọmọ ẹ̀yìn yòókù wí fún pé. Àwa ti rí Olúwa. Ṣùgbọ́n wí fún wọn pé. Wọ́n wí fún pé àwa ti rí Olúwa. They said we have seen God. A ti rí Olúwa nínú iṣẹ́ wa. We have seen God in our work. A ti rí Olúwa nínú ìpè wa. We have seen God in our call. A ti rí Olúwa nínú ìgbéyàwó wa. We have seen God in our marriage. A ti rí Olúwa nínú ìdáwọ́lé wa. We have seen God in our endeavors. Nínú lílọ bíbọ̀ a ti rí Olúwa. In our goings and coming we have seen God. Nínú ìlera wa a ti rí ìwàláàyè rẹ̀. In our health we have seen God. Nínú ọgbọ́n wa rí ìwàláàyè rẹ̀. In our knowledge we have seen God. Nínú ìdáwọ́lé wa rí ìwàláàyè rẹ̀. In our endeavors we have seen God. Ṣùgbọ́n òun ò sí ń bẹ̀. But he was not there. Ṣùgbọ́n ó wí fún wọn pé bí kò ṣe pé mo bá rí apá ìṣó lé ọwọ́ rẹ̀ kí èmi kó fi ìka mi sí apá ìṣó náà kí èmi kí ó sì fi ọwọ́ mi sí ìhà rẹ̀ èmi kì yóò gbàgbọ́. ẹ lọ sí verse 29 ká fi parí verse 29. ṣùgbọ́n Jésù wí fún un pé. ẹ gbọ́ ọ̀rọ̀ agbára tí Jésù wí o ẹ gbọ́ ọ̀rọ̀ agbára tí Jésù wí gbogbo ìwọ tó kì í gbàgbọ́ aláìgbàgbọ́ èèyàn. Listen to us you that are faithless. orúkọ Jésù o ṣe ń gbàdúrà ṣe orúkọ Jésù ṣùgbọ́n o gbàgbọ́. But you are faithless. O gbàgbọ́ nínú agbára àjíǹde. You are faithless in the power of resurrection. O gbàgbọ́ nínú ọwọ́ tó lè yí ọwọ́ padà. You don't believe in that hand that can change hands. O gbàgbọ́ lórí ipá tó ju ipá. You don't believe in strength that surpasses strength. O gbàgbọ́ lórí agbára tó ju agbára lọ. You don't believe in power that surpasses power. Mo wà níbi kan láìpẹ́ yìí. I was somewhere of reason. Èèyàn kan bá halẹ̀. And someone was boasting. Èmi o mọ̀ mi. And so, you don't know me.
Oh, mommy. You don't know me. You are behaving like that to me. And I look at that person and said, the word of God said, you are dust. And you will return therein. Because when we don't believe in the word of God, that's what listen to what Jesus told Thomas. Jesus sì wí fún pé nítorí tí ìwọ rí mi ni ìwọ ṣe gbàgbọ́. Alábùkún ni fún àwọn tí kò rí. Alábùkún fún ni àwọn tí kò rí mi lójúkojú báyìí. Tí wọ́n sì gbàgbọ́. Hallelujah. Alábùkún ni fún àwọn tí wọn ò rí mi pé mo dúró sí ilé wọn báyìí. Blessed are those that have not seen me. Ṣùgbọ́n tí wọ́n gbàgbọ́ pé mo wà láàyè. But they believe that I'm alive. Alábùkún fún ní àwọn tí wọn ò rí mi nínú ṣọ́ọ̀bù wọn báyìí. Blessed are those that have not seen me in their shop. Ṣùgbọ́n tó mọ̀ pé mò ń jalaga níbẹ̀. But they believe I am the chairman. Alábùkún fún ní àwọn tí kò rí mi nínú ìgbéyàwó wọn. Blessed are those that have yet to see me in their marriage. Ṣùgbọ́n mọ̀ pé mi ni mò ń tukọ̀ rẹ̀. But they believe I am the director there. Tó o bá ti gbàgbọ́. If you are faithless. Wọ́n á fi ìran èké, wọ́n á fi tàn ọ́ jẹun. They will use fake prophecies to deceive you. Wọ́n á sọ fún ẹ pé ìyá ẹ ló wà nídìí ọ̀rọ̀ rẹ̀. They will tell you your mother is behind your predicament. Wọ́n á sọ fún ẹ pé bàbá rẹ̀ ló fìyà jẹ ọ́. They will tell you that it's your father that is making you to suffer. Wọ́n á sọ fún ẹ pé kó jìnnà sí gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀. They will tell you to stay away from your family. Wọ́n á sọ fún ẹ pé oríṣiríṣi ìran búburú. They will tell you fake and bad prophecies to remove your life. Nítorí pé kò ń lọ ṣọ́ọ̀ṣì lásán. Because you are just going to church. Gbàgbọ́. You are faithless. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ọ̀gá ògo ṣe ń sọ fún ọ. That is what God tell you. Àìgbàgbọ́ bílá tèmi lÓlúwa. Òun yóò jíde fún ìgbàlà mi. Kì í ṣàṣà máa gbàdúrà, ó ṣe rànwọ́. Gba Kristi wá lọ́dọ̀ mi, ìfòyà kò sí. Hallelujah. Hallelujah. Tó o bá ti ń gbàdúrà, òun yóò ṣe ìrànwọ́. When you pray to him, he will come as your helper. Nígbà tí Kristi bá wá sí wà lọ́dọ̀ rẹ̀, ìfòyà kò sí. When Christ is with you, you have nothing to fear. So àfi kó o gbàgbọ́. That's why you have to be. Kó o dúró lórí àṣẹ Ọlọ́run ọ̀gá ògo. Live in his faith. Ọmọ yẹn sọ fún èèyàn kan láìpẹ́ yìí. That's why I told someone. Láti èèyàn kan náà fẹ́ introduce mi sí kankan. When he said he wanted to introduce me to someone. Mo ní ọdún 14. I said, oh, after 14 years. Tí mo ti wà lábẹ́òkúta yìí ní. There have been in this Abẹ́òkúta. Tí Ọlọ́run àwọn bàbá wa. And God of our father. Ọlọ́run ní àwọn wòlíì. God of the prophets. Tó ti ń tọ́ wa sọ́nà. Has been leading us. Wípé gbà báyìí. That we should go this way. Go that way. Ṣé ní ìsìn la máa sọ pé Ọlọ́run yẹn ò sí mọ́? Are we now going to say God is not alive again? Ṣé ìsìn la máa sọ pé Ọlọ́run yẹn ò sí mọ́? Are we now going to say God is not there for us again? Nítorí pé lórí ìgbàgbọ́ Ọlọ́run àwọn bàbá wa. Because it is in the faith of God of our father. Ọlọ́run Mósè Orímọládé tí wọ́n là ṣáájú gbọ́ káàdì. God of our father, since Moses Orímọládé orí rẹ̀ ládúró a ò sí yẹsẹ̀. We are solidly on it and we have not deviated from it. It is his voice that is leading us. Àṣẹ rẹ̀ ló ń darí wa. It is his commandment that is leading us. Kò wá nídìí sìn. It is not now. Wọ́n á sọ pé Ọlọ́run yẹn ò sí mọ́. And I say that God does not exist anymore. Lórí Ọlọ́run tá a gbàgbọ́. Oh, that God we believe in. Lórí ọ̀rọ̀ rẹ̀ tá a gbàgbọ́ wípé. It is word that we believe in that. Òun yóò pa á mọ́ ní àlàáfíà pípé. He will keep us in perfect peace. Ọkàn ẹni tó sinmi lé. The one whose mind standing on him. Because he trusted in him. Mọ́mí ẹ jẹ́ kọ́kàn yín gbẹ́kẹ̀lé Ọlọ́run. Mommy trust in him. Daddy ẹ jẹ́ kọ́kàn yín gbẹ́kẹ̀lé Ọlọ́run. Daddy trust in him. Nínú gbogbo tẹ́ ẹ ṣe jẹ́ kọ́kàn yín gbẹ́kẹ̀lé Ọlọ́run. In everything you do, please trust in him. Nítorí pé Ọlọ́run nìkan lọ́ba tó lè tọ́ ọ sọ́nà. Because he is the one that can lead you right. Òun nìkan ló lè pa yín mọ́ ní àlàáfíà pípé. He is the one that can keep you in perfect peace. Gbẹ́rẹ́ tó ń sín fún yín yẹn. That incision you are having. Àgúnmu tó ń fún yín. That sharp that you have been giving. Ẹ̀bù tó ń gbé ní lọ́wọ́. That with powder you are giving. Ìfúnpá àti ìgbáàdì tẹ̀ ń lò. That incantation and divination you have been giving. Ọ̀rọ̀ náà ní pé kí n sọ fún yín wípé. The God of God asked me to tell you. Àlàáfíà yẹpẹrẹ ló máa fún yín. It will only give you an imperfect peace. Gbogbo àwọn lọ́yà tẹ gbójúlé. All those lawyers you believe in. Àwọn professor tẹ rò pé ti ní connection. All those professors you have. Gbogbo àwọn doctors tẹ rò pé ọwọ́ wọn náà lè ràn yín lọ́wọ́. All the doctors you believe in their help. Ọ̀rọ̀ Ọlọ́run sọ pé kí n sọ pé àlàáfíà yẹpẹrẹ ló wà lọ́wọ́. The word of God asked me to tell you that they have an imperfect peace. Òun nìkan wọn Ọlọ́run ọ̀gá ògo nìkan. He only as the most high. Lòun yóò pa yín mọ́ ní àlàáfíà pípé. He will keep you in perfect peace. Ọkàn ẹni tó sinmi lé. The one whose mind rested on him. Nítorí tó gbẹ́kẹ̀lé. Because he believes in him. Hallelujah. Hallelujah. Ẹ̀yin ni ìpè àtẹniṣẹ́ ìránṣẹ́. The call and ministers of God. Ọlọ́run nìkan ló máa pa yín mọ́ ní àlàáfíà pípé. It is only God that will keep you in perfect peace. Kò ń ṣe àwọn olówó tó ń wá sí ṣọ́ọ̀ṣì tó ń gbówó lẹ̀ o. Not all the riches that comes to your church. Rárá o, kò ń ṣe àwọn. Not the rich men.
òun Ọlọ́run ọ̀gá ògo. It is God nìkan ló máa pa yín mọ́ will ní àlàáfíà keep you pípé in perfect peace. nínú gbogbo tẹ́ ẹ bá ti dúró In ní dáwọ́ everything ní you stand, your endeavors, tẹ́ ẹ bá ti gbẹ́kẹ̀lé once you believe tí in ọkàn Him yín ṣèsinmi lé. and your mind rests on lákòótán Him. Finally, ìwé òwe the book of orí Proverbs, kẹta chapter 3, ẹsẹ̀ karùn-ún sí verse ìkẹfà 5 to 6. ẹ kàwé. Fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa. Fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa. Má sì tẹ̀ sí ìmọ̀ ara ẹ má tẹ̀ sí ìmọ̀ ara yín o. Mọ̀ ọ́ ní gbogbo ọ̀nà rẹ. Ẹ mọ̀ ọ́ ní gbogbo ọ̀nà yín. Òun ó sì máa tọ́ ipa ọ̀nà rẹ. Òun ó sì máa tọ́ ipa ọ̀nà yín. Hallelujah. Hallelujah. Àwọn ọmọ yẹn sọ lẹ́ẹ̀kan sẹ́yìn. That's why I said that then. Ọdún 14. That this is after 14 years. Tí mo ti wà nílùú Abẹ́òkúta. That I've been in this town of Abẹ́òkúta. Ọlọ́run tó ti ń wà pẹ̀lú wa láti gbà. God that has been with us since then. Èyí tó ń bá wa sọ̀rọ̀ nínú àlá. That has been speaking to us through dreams. Tó ń tọ́ wa sọ́nà nínú ìmọ̀ àyà. Been speaking to us through Èyí tó ń His ṣí mind. ojú wa payá láti rí àwọn ìran ìjìnlẹ̀ nígbà Opening our minds to see His visions. Èyí tó ń bá wa sọ̀rọ̀ láti inú ìfihàn ọ̀rọ̀ Ọlọ́run. That has been sharing His prophecies and revelations to us. Ọlọ́run yàn wá sí mọ́. Oh, are we going to say He does not exist anymore? Èèyàn kan wá ló ń fẹ́ introduce pẹ̀pẹ́ sí mi. And someone now said He will introduce someone to me. Àmàjẹ̀mú àti ẹ̀jẹ̀ rẹ̀ lèmi ò rọ̀ mọ́ bí kún mi dé gbà tí kò sátìlẹ́yìn mọ́. Ó jẹ́ ìrètí ńlá fún mi, ó jẹ́ ìrètí ńlá fún mi. Mo dúró lé Kristi àpáta, ilẹ̀ mìíràn ìyanrìn ni. Mo dúró lé Kristi àpáta, ilẹ̀ mìíràn ìyanrìn ni. Gbẹ́kẹ̀lé àṣẹ Ọlọ́run. Believe in His commandments. Tẹ̀lé ohùn rẹ̀. Follow His voice. Wàá sì rí wípé And you will see àlàáfíà pípé the perfect peace ní gbogbo ọ̀nà, in all your ways, nínú ìlera rẹ, in your nínú health, iṣẹ́ rẹ, in your work, nínú ìpè rẹ, in your call, nínú ìfàmìlóyún rẹ, in your anointing, nínú ọjà rẹ, in your nínú business, ẹ̀kọ́ rẹ, in your education, nínú iṣẹ́ ìsìn rẹ. in your service to God. Wàá sì rí wípé You will see yóò gba àlàáfíà pípé that He will give you ní perfect orúkọ peace. Jésù In Olúwa wa. Ẹ Jesus' jẹ́ ká mighty name, gbàdúrà. let us pray. Olúwa, ọkàn God, láti gbẹ́mi lé the yín. Spirit to depend on Àṣẹ you, orí ọ̀fẹ́ láti sinmi lé and the yín. grace to rest on you. God give unto me orúkọ Jésù, orúkọ Jésù, Olúwa ọkàn láti sinmi lé ọ àti láti gbẹ́kẹ̀lé àṣẹ rẹ. Ọlọ́run fún mi, Ọlọ́run fi fún mi, Ọlọ́run yọ̀ǹda fún mi, Ọlọ́run fi fún mi, àṣẹ láti gbóhùn rẹ, láti tẹ̀lé ọ, láti gbẹ́kẹ̀lé àṣẹ rẹ, àti láti sinmi lé ọ. Ọlọ́run gbé wọn mi. Jésù Olúwa wa, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní àṣẹ láti Jésù. Ọlọ́run á gbé ọ̀gá, afọpẹ́ fún yín, àfìyìn fún yín, nítorí pé ẹ̀yin ni Ọlọ́run. Ipá tó borí ipá, agbára tó ju agbára lọ. Ọ̀rọ̀ yín sọ wípé ẹ̀yin yóò pa á mọ́ ní àlàáfíà pípé, ọkàn ẹni tó sinmi lé ọ, nítorí tí ó gbẹ́kẹ̀lé ọ. Lórúkọ Jésù, orí ọ̀fẹ́ láti gbẹ́mi lé lórúkọ Jésù, Olú ẹgbẹ́ wáyé wa. Ìwọ tó ń wò mí, gbogbo ibi tó ti ń tasẹ̀ àgẹ̀rẹ̀, gbogbo ibi tó ti ń ṣìnà, gbogbo ibi tó ti ń sọnù, gbogbo ibi tó ti ń wò pé jẹ́ kí n lọ́dọ́gbọ̀n mi sì jáde. Tó ti máa fún ọ lálàáfíà yẹpẹrẹ lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ dá ọkọ̀ àṣojú ọ̀nà. Bàbá dá ọkọ̀ àṣojú ọ̀nà. Ẹ̀mí mímọ́ dá ọkọ̀ àṣojú ọ̀nà. Ọwọ́ agbára Ọlọ́run àgbà yóò gbé ọró. Ìwọ tó ń sún omi, ò ní sunkún. Lórúkọ Jésù, ò ní ṣubú ara. Lórúkọ Jésù, ò ní ṣubú ẹ̀mí. Lórúkọ Jésù, ọfà ikú ò ní bá ọ. Lórúkọ Jésù, gbèsè ara àti tẹ̀mí tó jẹ́ ọ̀run bá ọ sán. Ògo Ọlọ́run alààyè yóò rọ̀gbà yí ọ ká. Má jẹ̀mú òkùnkùn àwọn ìka ènìyàn lórúkọ Jésù láyé rẹ̀ ó dòfo. Mo ní má jẹ̀mú ìka àwọn ènìyàn láyé rẹ̀ ó dòfo. Àṣẹ Ọlọ́run alààyè ó gbé ọró. Dípò ìbànújẹ́ wà ní ayọ̀. Dípò ẹkún wà ní ayọ̀. Dípò ìṣubú, àṣẹ Olúwa gbé ọ dìde. Àánú Ọlọ́run alààyè yóò fọ̀n lórí ayé rẹ̀. Ọwọ́ Ọlọ́run alààyè yóò gbé ọró. Gbogbo wa yóò jùmọ̀ ní ayọ̀. A ó sì ní ìdùnnú ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọwọ́ Olúwa ń bẹ lórí ayé mi o. Ó ń gbé mi fò, ó ń gbé mi fò, ó ń gbé mi sáré. Ọwọ́ Olúwa ń bẹ lórí ayé mi o. Ó ń gbé mi fò, ó ń gbé mi fò, ó ń gbé mi fò,
ó ń gbé mi sáré. Hallelujah, hallelujah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore-ọ̀fẹ́ tó fi fún wa lórí ètò tòní àti àánú tá a rí gbà láti wá sórí ètò Onihinrere Sioni fún ọlá rẹ̀ àti ojú rere rẹ̀ fún ìbùkún rẹ̀. A dúpẹ́ fún oore-ọ̀fẹ́ yìí lórúkọ Jésù, àánú rẹ̀ yóò túbọ̀ máa wà pẹ̀lú wa. Ètò Onihinrere Sioni ń tẹ̀síwájú lórí péèjì lórí ibi tẹ́ ẹ ti ń wò wá yẹn, Adéoyè Michael lóní Onihinrere Sioni ló ti ń tẹ̀síwájú lórúkọ Jésù, àánú rẹ̀ yóò jùmọ̀ wà pẹ̀lú wa. Ikọ̀ Ọlọ́run alààyè tí wọ́n jẹ́ interpreter tí wọ́n sì tún ka ọ̀rọ̀ Ọlọ́run fún wa, àwọn ni apostoli Daniel Ofemi, àwọn ni Ọlọ́run lò láti ṣe ògbufọ̀ tí wọ́n sì ka ọ̀rọ̀ Ọlọ́run fún wa lórúkọ Jésù, àánú Ọlọ́run ọ̀gáàgò yóò gbé ọ lẹ́yìn lọ́hùn. Ṣẹ́gun Ọlátúnjí ni wọ́n wà lẹ́yìn lọ́hùn tí wọ́n wo bí gbogbo rẹ̀ bó ti dáa tó lónìí. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi. Tẹ́ bá ní nǹkan tàbí mìíràn láti bá wa sọ, ní àǹfààní láti pèsè nọ́mbà ẹ̀ sí WhatsApp sórí nọ́mbà náà bákan náà 081 655 372 83 081 655 372 83 nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè. Ayọ̀ Ọlọ́run ọ̀gáàgò yóò jùmọ̀ wà pẹ̀lú wa ní orúkọ ti Jésù Kristi. Shalom, shalom.